Ní àsìkò yìí mo kí ẹ̀yin olólùfẹ́ mi nílé lóko lẹ́yìn odi níbikíbi tí ọwọ́jà atẹ́gùn ètò yìí bá fẹ́ dé. Mo kí yín tẹ̀sọ́tẹ̀sọ́, mo kí yín ti ológun tológun. Tó wáyé pé ìyẹn ṣe ń wò mí nígbà àkọ́kọ́ ni, orúkọ mi ni Dr. Hafiz Abolade tí gbogbo ayé mọ̀ sí ọmọ Aramide. Ṣé a ti wá nǹkan fìdílé? Ṣé a ti fìdílé nǹkan? Gẹ́gẹ́ bẹ́ ṣe mọ̀ pé lórí ìkànnì yìí mo máa ń sọ̀rọ̀ nípa bí a ṣe lè tọ́jú ara wa. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ̀ ń fún mi ní ẹ̀bùn ní ọlọ́kan òjọ̀kan, ẹ̀yin tí ẹ̀ ń fún mi ní dátà, ẹ̀yin tí ẹ̀ ń fún mi ní káàdì, kódà ẹ̀yin tí ẹ̀ ń fún mi ní tí ẹ̀ ń kírẹ́dìtì àkáǹtì mi. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ń share program mi, àkàndùn ní kò ní mú yín lọ́wọ́. Ẹ̀yin tẹ́ ti subscribe, ẹ ṣé. Níbikíbi tẹ́ bá ti mú láti fi ra dátà láti máa fi wò mí, ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò. Ẹ̀yin tẹ́ ti subscribe, ẹ dákun mo bẹ̀ yín, bá mi subscribe, bá mi share program yìí, ẹ bá mi like, kí ẹ comment. Eléyìí tí mo mú wá fún wa lónìí, òun náà ni oògùn fẹ́ni tó bá ń lá àlákàlà. Oògùn fẹ́ni tó bá ń lá àlákàlà. Ẹlòmíì á lóun kiri ata lójú oorun, ẹlòmíì á mọ ìgbín lójú oorun, kódà ẹlòmíì á máa lálàá pé òun lájọṣepọ̀ lójú oorun. Kí wá ṣe gbogbo àlá náà ni ó nítumọ̀. Àwọn àlá kan ń bẹ téèyàn bá lá àlá lásán ni, tí ò ní ṣe papọ̀ mọ́ ìgbésí ayé èèyàn. Àwọn àlá kan ń bẹ tí ò ní nǹkan kan ṣe papọ̀ mọ́ ìgbésí ayé èèyàn. Ṣé rí àwọn àlá kan wá ń bẹ tó jẹ́ pé ó ní ṣe pẹ̀lú ìgbésí ayé ẹ̀dámọ̀nìyàn. Àwọn àlá míì ó ní ṣe pẹ̀lú ìgbésí ayé ọmọ ẹ̀dámọ̀nìyàn. Ẹlòmíì transformer ni nídìílé ẹ̀, ṣùgbọ́n nígbà tó tábù ṣe gàdà, transformer ó wá di tí ó bàjẹ́. Ẹ mọ̀ pé tí wàhálà bá pọ̀, transformer ò ní ṣiṣẹ́ mọ́. Àtèmi àti yín, Ọlọ́run á ṣe wá ní transformer nídìílé wa. Nídìílé bàbá, Ọlọ́run á ṣe wá lólú ọmọ. Nídìílé ìyá, Ọlọ́run á ṣe gbogbo wa ní olú ọmọ. Ṣé rí àlá ó máa ń fa ìfàsẹ́yìn fún ènìyàn nígbà míì. Kódà ẹlòmíì tó bá ń lọ àtàárọ̀ àtọ̀sán jàǹkáríwọ̀ á máa kọ́ èèyàn lójú. Àwọn jàǹkáwọ̀ kan bẹ tó jẹ́ pé jàǹkáwọ̀ lásán ni. Àwọn kan bẹ tó jẹ́ pé jàǹkáwọ̀ àwọn tọ́lọ̀ ń kólé ayé lé lọ́wọ́, àwọn mọ̀pó Ọlọ́run. A kí yín o. Ẹni tọ́lọ́ bá ní kẹ́ ẹ dá sẹ̀ríà fún, àwọn náà lè arrest àtèmi àtẹ̀yìn. Ọlọ́run ní jẹ́ kí àwọn tí Ọlọ́run kólé ayé lọ́wọ́ kí wọ́n arrest wa. Ẹni tó bá lálàákàlà, bóyá ìwọ ọkùnrin ni, ó wá ń bọ́bìnrin sùn, ó ń bọ́bìnrin lájọṣepọ̀ lójú oorun. Ẹlòmíì á jí, á rí i pé gbogbo ara òun ó ti rí bí ò sí yẹ kó rí. Kódà obìnrin míì gan á máa lálàá kó fọ̀n lójú àlá. Ìfàsẹ́yìn ni o ló máa ń dé bá ẹ̀dá. Bóyá òun hègbín lójú oorun, àbó òun kiri ata, àbó òun ní àjọṣepọ̀ lójú oorun. Ṣé màá kẹtẹ máa lọ wá ni? Wọ́n ń pe kinní kan ní olúweje, bẹ́ẹ̀ ni wọ́n tún ń pè ní wéréǹjéje, wọ́n tún ń pè ní ojú ẹyẹlé, bẹ́ẹ̀ sì ni wọ́n tún ń pè ní ojú olóńgbò. Òun náà ni ẹ̀ ń wò yìí. Ẹ ti rí èso ojú olóńgbò, bá mi wá kó pọ̀. Bá mi wá ọṣẹ dúdú,
ọṣẹ dúdú tiwantiwa ẹ bá mi wá ewé àjẹ́ òbàlé tí a ti mọ̀ àti èpo ọ̀bọ̀ pẹ̀lú èso ojú olóńgbò ọ̀nà lẹ́wọ̀n yìí èso ẹ̀ lẹ́wọ̀n yìí ẹ bá ti wá ẹ jẹ́ ká wá gún èso ojú olóńgbò yìí níwọ̀nba ẹ jẹ́ ká gún mọ́ṣẹ dúdú àti ewé àjẹ́ òbàlé pẹ̀lú èpo ọ̀bọ̀ tẹ́lẹ̀ tó kù ẹ bá mi rọ́ sínú ke bá mi bu omi sí i lórí bá ti pé bí ọjọ́ mẹ́ta àbọ̀jọ́ mẹ́rin á fi ọṣẹ yìí á máa fi wẹ̀ ni lójoojúmọ́ sẹ́rí omi tó wà nínú kinní yìí omi ni ó jẹ́ ìpara fún wa omi tá a dà sínú ojú olóńgbò yìí òun ni ó jẹ́ ìpara òun là á máa fi pa ara ní gbogbo ìgbà tí a bá ti lu ọṣẹ yìí bàbá oògùn ò pọ̀ olóògùn fẹ́ filẹ̀ ni àìsí ìjúbà afàràsínúkú ìbálò bàbá mi Gbàdàmọ́sí Àràmídé ẹni re iwájú tẹ́ ẹ kọjú sí Ọlọ́run jẹ́ kó dáa ẹ̀yìn tẹ́ ẹ fi sílẹ̀ ẹ̀yìn náà ò bàjẹ́ ẹ̀yìn gbogbo pátápátá ò ní bàjẹ́ ẹ dákun mo bẹ̀ yín lólùfẹ́ mi tí ẹ ti subscribe bá mi subscribe bá mi share program yìí ẹ bá mi like kí ẹ comment bí ó ṣe jẹ́ nìyẹn tó bá dìgbà míì á tún mú ilé tó tún yàtọ̀ sí eléyìí wá ire o ó dìgbà kan náà.